Alhamdulillahi wa kafa wa salatu wa salama ala ibadihi alladhina istafa. Adúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run. Alhamdulillah. Ìkẹ́ àtọ̀lá rẹ̀ kó máa bá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Àánú Ọlọ́run ní fi àwa àti yín lẹ̀. Bọ́pọ̀lọpọ̀ bá rí ẹ̀yìn mi yìí, wọ́n lè lérò pé mo fẹ́ polówó ọjà ni. À ń tajà lóòótọ́ àmọ́ ìpolówó kọ́ leléyìí. A fẹ́ pera wa sákìyèsí, a fẹ́ tara wa lólobó, a fẹ́ síra wa yé wọn bá ṣókí. Mo ní ìran èèyàn méjì lóní bídíà nílẹ̀ Yorùbá. Ikọ̀ méjì ni wọ́n, kàtígórì méjì ni wọ́n. Àwọn ní bídíà ìran méjì ni wọ́n nílẹ̀ Yorùbá. Ó kílíà sẹ́lòmíì bẹ́ẹ̀ ni kò sì kílíà sẹ́lòmíì. Bẹ́ẹ̀ ni ó kílíà sẹ́lòmíì, àmọ́ padà decide lẹ́mìí ara rẹ̀ pé òun ò ní gbà. Òun ò ní gbà. Bẹ́ẹ̀ sì ni Yorùbá ní ẹni tó sùn là á jí, ẹnìkan ìjí apẹ̀rọ̀rọ̀. Àánú Ọlọ́run kò ní fà wá tìyín lẹ̀. In tó bí eléyìí, torí káwa gan sọ pé ikọ̀ méjì ló ní bídíà nílẹ̀ Yorùbá, ìyẹn ò túmọ̀ sí pé agbọ́lá fún kan lékè ìkejì kò sóríire nídìí bídíà. Àgbákò rẹ̀ ò sì kéré. Èyàn ò sì ní finúfẹ́dọ̀ kọ́ gbọ́lá fún bídíà àfi kó pa súnà Ànábì run ládùúgbò ibi tó bá wà. Kó parẹ́ ẹ̀rùn nínú súnà Ànábì sallallahu alaihi wasallam. Àánú Ọlọ́run ò ní fi wálẹ̀. Torí wípé tá a bá ní àwa fẹ́ gbọ́lá fún bídíà kan lékè kan, kí l'Ànábì sallallahu alaihi wasallam wí? Ànábì sallallahu alaihi wasallam pé kullu bid'atin dalalatun. Gbogbo àdádálẹ̀ pátá ànú ni. Ànú ni. Béèyàn bá ti wò lè fi ara ṣiṣẹ́ fún ẹ̀sìn tó tí ó sì lẹ́rìí inú Al-Qur'ani kọ̀ wá níbàámu bá Ànábì sallallahu alaihi wasallam ṣe mú nǹkan ẹ̀ wá mọ́jẹ̀ ń tàn. Kọ́dà kí ń tọ̀hún kó ṣe kókún lójú kọ́ mọ́ nígbàgbọ́ wípé bàbá tán lérí eléyìí àdébà nǹkan lálẹ́ kìyàmọ̀. Àṣeṣòfò ni. Èmi yín àní pàdánù ọlájọ́ kan sílẹ̀ wájú Ọlọ́run. Bẹ́ẹ̀ sì ni káwọ́ wá ṣàlàyé báyìí ní tó gbọ́dọ̀ kílẹ̀ àsáwà ní wípé kò sí olóore kan ní tí bá ti ń jẹ́ bídíà àdádálẹ̀ nínú ẹ̀sìn. Àmọ́ tó ń ti bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí àwọn ẹ̀dá bẹ́nìkan bá jẹ́ oní bídíà tẹ́nìkan jẹ́ oní bídíà, àwọn ẹ̀dá gbọ́dọ̀ mọ̀ lẹ́mìí ara wa wípé eléyìí tó sẹ́pẹ́rẹ́ di eléyìí lọ. Eléyìí nǹkan sì fẹ́ nú ni, eléyìí níwà pẹ̀lẹ́, ara eléyìí balẹ̀, eléyìí fọmọlúwàbí kún àgbákò tí ń bẹ ní tí ń ṣe. Torí wípé bólè méjì bá lo oko olè, ìkan wá ń sọ fún kan wípé oko táwọn lọ yìí àwọn nípa yẹn ń bẹ, òkèjì wá ní òun pààyàn ń bẹ. Ẹni tí ń sọ pé ànípa yẹn ń bẹ òun sọ wá sọ dẹni ire, torí sẹ́ẹ̀bù làwọn méjèèjì náà ń ṣe. Ìtúni ẹni pé àtikọ̀ kíní àtikọ̀ kejì àtàwọn àti yín ànípàdánù ayé ànípàdánù alìkìyàmà. Kí ló bí eléyìí? Fídíò kan lọ lọ́wọ́ tọ́pọ̀lọpọ̀ ń ṣe àyè lórí bẹ́ẹ̀ ni. Ìkánú àwọn àfáà tí wọ́n jó ń súnà nílẹ̀ Yorùbá, wọ́n nítumọ̀ láwùjọ àwọn àfáà. Béèyàn bá ṣe kẹ́ni mọ́ni tí èsì abínú ẹni tí èsì ń kéta ọgbọ̀dọ̀ mọ̀ pé kí mọ̀ wọn láwùjọ àwọn àfáà súnà nílẹ̀ Yorùbá òkun kẹ̀kẹ́. Wọ́n wá lọ bí wàlímọ́tò nìkan kan, wọ́n wá pàdé àwọn àfáà ń bẹ̀. Wàlímọ̀ yìí kẹjẹgbẹ́ ọkẹnu ọkẹyìn. Wọ́n wá bá àwọn àfáà ń bẹ̀, wọ́n wá bá ìkan nínú àwọn àfáà gbòógì tọ́pọ̀lọpọ̀ mọ̀ wípé àwọn oníbídíà pọ́nbélé rẹ̀. Bẹ́ẹ̀ ni. Torí pé tí wọ́n sì mọ̀ wípé ọ̀rọ̀ táwọn àfáà onísúnà yìí máa ń sọ yìí máa ń sépa sí tí àwọn máa ń sọ. Wọ́n wá pàdé ara wọn ń bẹ̀, wọ́n dì mọ́ra wọn níjọmọ èèyàn pé ẹkùjọ́ mẹ́ta ẹkú àtijọ́ gbogbo lé ń kọ́. Wọ́n wọ́gẹ̀ ara wọn. Àwọn èèyàn wá bẹ̀rẹ̀ sí sí ẹ̀. Àwọn míì ń kọ́ wípé irú tá a fẹ́ rèé, irú beauty Islam tá a fẹ́ rèé. Ẹlòmíì táàgì ó kọ mi pẹ̀lú àwọn àfáà mi wípé ẹ̀yin ń jàgídíjàgan ṣé ti rí báyìí, ṣé ti rí. Bẹ́ẹ̀ sì ni àwọn tí wọ́n ń kọ́ yìí tí wọ́n nírú táwọn fẹ́ yìí nì nínú tí wọ́n kọ lókè write up wọn lórí fídíò yìí náà, orúkọ táwọn ara wọn àwọn irú wọn máa ń pè àwọn àfọ onísúnà ó padà tó pè wọ́n bẹ̀. Lẹ́fì mọ̀ wípé dídì mára wọn lọ tẹ́ wọn lọ́rùn ní táwọn àfáà ń gbé dání kò tẹ́ wọn lọ́rùn. Èèyàn ó wù wọ́n pé àní abápàdé kẹsàjọ máa ṣe. Àmọ́dodo bẹ̀ wọ́n fẹ́ gbọ́. Ìyẹn ló jẹ́ ọjà sí pé orúkọ táwọn èèyàn wọn yòókù máa pa àwọn àfọ onísúnà wọ̀nyí òun náà padà tún kọ́. Ìyẹn wá ń jẹ́ bànújẹ́. Atúnwárà wọn míì àwọn náà tún kọ́mẹ̀ntì lábẹ́ rẹ̀ wípé a sọ pé àfáà yìí sára wa, àsọpára wọn ni. Ẹ̀rí pé ńgbà tí ó pàdé ara wọn lóde ẹ̀rí kíkí tó kí ni. Ọmọ kanjú. Ó rí pé
wọ́n fi agbádá kanra wọn ẹ̀wù bí wọ́n ṣe kíra wọn a sọ fún yín pé òun lè so ń súnà pé ara wọn ni èwo ni ká wá múnú méjèèjì. Àwọn kan sọ pé irú ń tà fẹ́rẹ̀, àwọn kan sọ wípé àsọ wípé bẹ́ẹ̀ sì ni pẹ̀lú orúkọ táwọn ẹni yìí náà tún fún àwọn àfáà yìí àwọn gan ò pè wọ́n lára àwọn. Bẹ́ẹ̀ sì ni lódodo gbogbo ẹni tó ní súnà tó pe rẹ̀ lóní súnà tó sì mọ rẹ̀ lóní súnà táwọn oníbídíà bá ti ń rí wípé ìwọ yìí tó sẹ́pẹ́rẹ́ jà àwọn yòókù rẹ lọ tí ń tọ̀hún ti ń bàjẹ́ wẹ́rẹ́wẹ́rẹ́ nìyẹn pé yẹn ti wò tí ẹ̀ yìí títún ìwọ yìí bẹ́tà ọ̀n gbọ́ sí ajẹ́ pé ń tọ̀hún ti ń yẹ gẹ̀rẹ̀ láwọn ibìkan torí pé Ọlọ́run ní walan taridọ ankal yahudu walan nasara atatattabi'a millatahum. Ọlọ́run láwọn Yahudi àwọn Nasara wọn ò ní yọ́nú sí yín, inú wọn ò ní dùn sí yín tẹ́yìn lè dára wọn. Ìtumọ̀ ẹni pé gbogbo àwọn abọ̀rìṣà àwọn ẹlẹ́bọ oníbídíà ò ní gbà tó ní súnà láyé. Tó ní bídíà bá ti ń yọ́nú sóní súnà tí bá ti ń rí wípé ara wọn ní ẹ má jẹ́ ń tàn yín ń tọ̀hún ti ń kú síbi kan ni. Ìtumọ̀ afẹ́ pé wá sákèsí ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń gbé ọ̀rọ̀ yìí táwọn tí wọ́n jó ń súnà ni wípé sáyìn náà ò gbà bẹ́ẹ̀ abẹ́ ìfura bẹ́ẹ̀ abẹ́ gbà bẹ́ẹ̀ ẹ̀ kàfẹ́ gbà bẹ́ẹ̀ tán yẹn ni wípé ikọ̀ méjì ló ní bídíà nílẹ̀ Yorùbá. Ẹni tá àfáà wa yìí pàdé tí wọ́n dì mọ́ra wọn yìí tí wọ́n kéra wọn yìí nínú ìjó ní bídíà tiẹ̀ ó mà fọmọlúwàbí kùn pẹ̀lú ìsọkúsọ tá àfáà yìí máa ń sọ àti tí máa ń wí ọ̀rọ̀ kúfùrù tó kún ẹnu àfáà yìí kẹ́kẹ́ báwọn yẹn ṣe kóró dùgbò tó kọmọ torí ẹ̀ jáde kọmọ fèsì kọmọ di àwọn ọmọ rẹ̀ síta kọmọ fèsì kọmọ lálà sí àwọn àfáà súnà. Ǹjẹ́ ẹ lè fi kẹ́gbẹ́ àwọn míì tó jẹ́ pé ẹ̀sìn làwọn náà ń dàrú ìwíkúwí làwọn náà ń wí táwọn àfáà onísúnà yìí torí ẹ̀ tí wọ́n fèsì wọ́n kóró dùgbò ló bá ní ayọ́kọ̀ náà ọmọ kéwu wa. Àwọn kan ń bẹ ìjó ní bídíà nílẹ̀ Yorùbá yìí gbogbo ara ni wọ́n fi ń ṣe wọ́n sì bẹ́ẹ̀ ni wọ́n sì dúró lórí ẹ̀ wípé ẹni tí ó bá dí àwọn lọ́wọ́ bá a bá a pa bá a bá bá a bù lẹ́sẹ̀ gbogbo ọ̀nà ni wọ́n gbà àtọ̀nà ìjọba àti gbogbo ọ̀nà ìdánàbọ̀yàn lọ́rùn àtọ̀nà pé lálà sí ẹ̀ wọ́n tún ń pè wọlé lórí àwọn ọmọ tí wọ́n ń lálà sí àwọn àfáà tán ṣiṣẹ́ ẹbú wọ́n tún kí wọ́n kú sẹ́. Àfáà tí wọ́n pàdé yìí tí wọ́n kì í ǹjẹ́ rí níjọ́ kan kẹ́ni yọ jáde kọ́ máa fèsì kọ́dà bí ọba fèsì yọ pẹ́ lẹ́kọ́rọ́ ó tún wá lè jẹ sọ́fìn míì tó burú ju ti àtẹ̀yìnwá lọ nítorí pé ìṣòro àwọn oníbídíà ni pé wọn kì í nípalẹ̀ mọ́ fún tí wọ́n fẹ́ sọ lálàmárì tẹ̀sìn pé ìjọ bẹ́sẹ̀ mọ́ kílà Kùránì wí ń pa ẹ̀ tí wọ́n bá sì fẹ́ mọ́lù Kùránì náà wá ìròrí tí wọ́n ní wọ́n gbé kalẹ̀ bí ìgbà tó jẹ́ pé àwọn gan lọ́wọ́ ń fa Kùránì ọ̀wọ́n náà ń sẹ́ sí bẹ́ẹ̀ ni ìròrí tí wọ́n ètù àmọ́ tó ń ti bẹ́ẹ̀ ájírù ká ṣe ájírù fún oníbídíà ká pa oníbídíà tì ká má bá a ṣe ẹ̀rí wà fún ẹ̀sìn wa Al-Qur'ani fi díẹ̀ múlẹ̀ kọ́dà Ànábì sallallahu alaihi wasallam náà fi òun náà dánrú ẹ̀ wò nígbà tí àwọn tí wọ́n tẹ̀lé lógun Tabuk. Àmọ́ tó ń ti bẹ́ẹ̀ tá a bá wá rí oníbídíà nígbà míì ẹ rí pé àfáà wa àgbà nínú àwọn àfáà tí ọ̀pọ̀lọpọ̀ fẹ́ máa lérò pé aláṣejù làwọn eléyìí torí bàbá náà ọmọ gbógun ti bídíà lójú méjèèjì ni Sheikh Rabi' ibn Hadi al-Madkhali hafizahullah wọ́n wà ní Madina bàbá yìí tíyàn bá ń katira wọn ẹ máa kẹ́kọ̀ọ́ sí lálàmárì tẹ̀sìn wípé àwọn eléyìí gbógun ti súnà lójú méjèèjì máa bẹ̀rẹ̀ sí katira àwọn kan ní mọ́júmẹ́yìn nínà ni wọ́n dúró dédé yányán ni o ọlọ́nà kan lọ́mọ ìtẹ́dá kù sí o èèyàn ní dáadáa tán kó mọ́ kú bí kan rọ̀búlé alámìnà ọba ẹ̀dá adániwáyé amúnímọ̀lá ibi àbá kú sí ọlọ́run tún bẹ̀ sí ibi àbá kú sí ọlọ́run tún bẹ̀ sí. wọ́n á bí wọ́n lérè wípé ǹjẹ́ alẹ́ ṣe ájírù fẹ́ni tí ń sálámà sóní bídíà tá a sì gbà pé ní súnà ló ń tẹ́lẹ̀ ìwọ̀n ń sálámà sóní bídíà àwọn oníbídíà náà ń sálámà sí òun náà ń dáhùn sálámà bàbá yìí wá ní báwo ló ní súnà sí lè máa dáhùn sálámà padà kọ́ máa sálámà sáwọn oníbídíà tó sì mọ̀ pé ní bídíà ni wọ́n tẹ́sán òun náà sì máa rẹ̀ lóní súnà wọ́n padà wá dáhùn wípé n tó lè bí kákíra wa ká bá wọn lọ́wọ́ káyọ̀ mọ́ rẹ ní àyàfi tó bá jẹ́ pé ìbáṣepọ̀ rẹ pẹ̀lú wọn ó fẹ́ tún wọn ṣe ni kéjẹ́ pé bóyá torí ká lè bá àjọ máa ja àṣepọ̀ tí ó dán mọ́rán pé kó wá jẹ́ pé ní bídíà ká ìsìn aníbàṣe olóbàṣọ̀nà tí mo fi rówó gbà ń bì kan olóbàṣe kíní kan èèyàn náà di dàkúdà gbẹ̀yìn ayé ni ẹsẹ̀ rẹ̀ ń yẹ gẹ̀rẹ̀ nìyẹn bàbá ìbáṣe wọn aburú ni ká ṣe ájúrù fún ní bídíà tí ó padà tún máa wá bá aburú rẹ̀ nìyẹn lọ ìbẹ̀nú àwọn ẹ̀dá ìbáṣepọ̀ rẹ̀ lóní bídíà rẹ̀
àgbákò ọ̀rọ̀ ń bẹ lẹ́nu ẹ̀ àwọn ọ̀rọ̀ tó lè bíbànújẹ́ sẹ́mi gbogbo àwa mùsùlùmí ó fẹ́ sọ ìbáṣepọ̀ rẹ̀ ńgbà mí mo tijú lágbájá àdàníyàn tẹ́lẹ̀ pa afẹ́ wó sọ yìí Bukhari afẹ́ wó kalẹ̀ àmọ́ ńgbà tájọṣepọ̀ àwọn yín wá dámọ́ràn yìí mo fílẹ̀ mo jùlẹ̀ nítorí tiẹ̀ kò ní bẹ̀rù Ọlọ́run àmọ́ lè tijú èèyàn ń bọ́ díẹ̀díẹ̀ lọ́wọ́ rẹ̀ nìyẹn ìbáṣepọ̀ oníbídíà ńgbà míì tẹ́ bá ti mọ̀ pé rí túnṣe ni ẹ bá ṣe àmọ́ tẹ́ bá ti mọ̀ pé ní rí túnṣe ńgbà míì ó léwu fún yàn kàṣẹ ajírú pẹ̀lú ẹ̀ àmọ́ tó ń ti bí àwọn àfáà wa yìí wá ní ọwọ́ aburú fún ní súnnà kó ní bídíà máa wá bọ̀ kọ́ máa gbọ̀nà kabọ̀ kí wọ́n á torí pé wọ́n ń gbọ̀nà tó bọ̀ kí wọ́n wá sá sí ẹ̀gbẹ́ òsì ọwọ́ ahọ wọn eléyìí ìsílẹ̀ àwọn sọ̀hábà o àwọn sálàbù kan déré yìí wò rí wọ́n ń bá wọn káfìrí wọ́n ń bá wọn ṣe pọ̀ láàrin ìjà wọn iná ló jẹ́ kí dáwà ìsìláàmù ó lè fọ́nká ẹ pàdé mọ́sálásí ẹ pàdé lójú ọ̀nà lágbájá ní tó ń ṣe yí ọmọdá níbẹ̀ ń lé èèyàn tá a bá ṣe ájírù fún un ó náà wà á rí sèṣì pé sẹ́yìn tí ń ṣe náà lè ọjọ́ ọdá sí mi mọ́ ìwà rí ọ́nlé mi mọ́ ọ̀dà èmi náà ti ṣe mọ́ sáwítàǹsì àti pátì àlùbàdìrì mánú mọ́sálásí àti lùmọ̀ àkó káàkiri máa wágẹ́ ti yá àti rí pé kò sínú ẹ̀sìn gbogbo ẹ̀rí pé wọ́n lù pàdé ànábì Mádínà àti rí pé àtírèsì ẹ̀rí náà àrí pé rọ́ ni torí pé ìtàn nínú ìtàn bàbá ńlá bàbá wa gan èyí tó jẹ́ rọ́ǹbì àwa gan bí wó a ṣe wá rí tí wọ́n jẹ́ pé wọ́n fi parọ́ mọ́ ànábì káwá gbà wọlé àwa náà ti ṣe é mọ̀ sẹ́wọ̀n pé jíjìnà sí yẹn ó bí dáadáa fún ìbẹ́nú èèyàn bọ́ bá lọ níbà sí àní ìwọ lọ nínà ni àpàdé lọ́wọ́n kọ́ lọ́wọ́ tó yẹjú ẹ̀ níwà múra sí nígbà míì lèyàn máa fi wo mọ́sílá tí ó wà láàrin pé ká sí ájírù fẹ́lẹ̀ yìí ǹjẹ́ yóò bí dáadáa ǹjẹ́ tá a bá ń bẹ́lẹ̀ yìí ṣe ǹjẹ́ kò ní sàwánà délé rí ibú ló bí èèyàn ó lójú àwọn èèyàn tó ní súnà gbọdọ̀ máa bá ṣe ìyẹn gílẹ̀ àwọn ẹyin ló ní súnà wọ́n fọ ọgbẹ̀yìn ni wọ́n fọ ní o kò sí májẹ̀ ń tán kò sí ní tí kìnìún ó fẹ́ràn ṣe ìkókò kò sí tí ó fẹ́ràn míì ṣe yóò wo tegun-tegun ni ó burú jù kí ìbáṣepọ̀ àwọn àtàwọn oníbídíà ọ̀dán mọ́rán àmọ́ ẹni àfà ibi tẹ́mi lọ ni wípé àfà wa tí wọ́n táwọn àti àfà tí wọ́n dì mára wọn yìí tí wọ́n kíra wọn yìí ẹ̀yin náà mọ àwọn èèyàn kan lẹ̀ Yorùbá yìí tí wọ́n jó ń bídíà pọ́nbélé táwọn gan wọ́n nípalẹ̀ máa burú gan wọ́n ń sọ síta wọ́n dí àwọn ọmọ wọn síta ẹ̀yin náà mọ̀ pé tó bá jẹ́ pẹ́rù wọn làfà wa yìí bá pàdé lóde wọn ìkúkù wọn ìkíra wọn pé ẹkú bí ẹ bá jẹ́ dé ẹ pàdé pẹ̀lú Ọlọ́run sáàkì tọ̀ àmọ́ àfá eléyìí tí wọ́n dì mọ́ yìí kí làfá yìí ń sọ bọ̀ tẹ́lẹ̀ kí ní ń sọ lákòókò yìí kọ́dà àfá yìí ó níwà pẹ̀lẹ́ dépò wípé yóò máa sọ nǹkan míì ọ̀rọ̀ kúfùrù lẹ́nu yóò sì máa gbé kalẹ̀ tánú pẹ̀lú tìjú dépò wípé bí bá ń bẹ̀sẹ̀ jẹ́ àánú yóò sì tún máa ṣe wípé nítorí wípé àdámọ́ níwà dáadáa máa ń gbà mí ṣètánù wà lọ́lẹ̀ gọ́dẹ̀ èèyàn wípé Ọlọ́run dá ọ̀dá àmọ́ kílọ̀wí ọ̀dẹ́kẹ̀dàmú ní máa jẹ́ kí èso lọ gọ́dẹ̀ èèyàn níbi tí ọ̀dẹ̀ èèyàn ó dá níwà ọmọ adámọ̀ ọmọ èèyàn pé àìníire lágbásá ti wà ní Muhammad tọ́dà Muhammad rẹ̀ mọ̀ dájú lágbájá lọ àmọ́ tó ń ti bẹ́ẹ̀ déwájú Ọlọ́run bọ́ bá jẹ́ pé bẹ̀rù Ọlọ́run nímú yàn máa sọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ nítorí kéèyàn ó sì ní kéèyàn tẹ̀lé súnà kọjá wọn bí bídíà èèyàn ní máa fìlànà bídíà máa fi sọ pé ẹjáwọ́n bí tọ́lọ̀wọ̀n fẹ́ ajánásí ọba pọ̀ jù bá ń lọ kìí ṣiṣẹ́ rẹ̀ ẹ bá máa dùn jù bẹ́ẹ̀ lọ kìí ṣiṣẹ́ rẹ̀ ẹ bá pọ́n díẹ̀ jù bá ń lọ kìí ṣiṣẹ́ rẹ̀ ayé ọba yẹyìn díẹ̀ jù bá ń lọ kìí ṣiṣẹ́ téèyàn láti bọ̀ tán rí bẹ̀ torí ó ti yé yín o ní tẹ́ fi dẹ́ni ẹ̀sìn òun náà ní bídíà tẹ́ ń ṣe bóun ni ọba dáa tó bẹ́ẹ̀ ti jẹ́ gbajúmọ̀ tó ìkọjẹ́ pé súnà nẹ́bí sanazana lẹ́ fi ń ṣe lẹ́fí ń pèpè ẹ̀ ẹ̀yin náà ti débi tẹ́ fẹ́ dé lẹ́mìí ara yín tó bá jẹ́ pé ntẹ́ ń wá náà ní tẹ́ fi ń torí ẹ̀ mọ wíwíkú láti jọ yẹ ti débẹ̀ kò sí ntẹ́ fẹ́ mọ̀ ní tó kù ní kẹ́ wá bá ti bọ̀ tán ó ti da àáfà yìí náà ti wá ń wá wọ́n ti ń wá o wọ́n rí pé ń bí ọ̀rọ̀ kàfàrà ń jò ní kò sí kàfàrà ń bẹ kàfàrà ń bẹ bàtà àfà yìí jáde ní tó ṣe déédéé súnà làfà yìí sọ o ó kó rọ́ọ̀dù fọmọ tó wíwíkú wí o ìyẹn ni ò jẹ́ kọ́pọ̀lọpọ̀ àwọn oníbídí ara wọn yòókù ọ̀fẹ́ gba tàfà yìí mọ́ pé lágbájá máa ń jáwọ́ ń bí ìranu torí wípé eléri ibú kan ò ní fẹ́ràn olóríire bẹ́ẹ̀ ni àfà yìí ti ń yàtọ̀ ta ló mọ̀ bóyá ìbáṣepọ̀ àwọn àfà onísúnà kọ̀ọ̀kan yìí náà bóyá náà ní fa àwọn sẹ́yìn ilẹ̀ Yorùbá súnà ẹ̀sẹ̀sẹ̀ ń rinlẹ̀ ń bẹ̀ ni
àwọn míì tún wá lérò wípé bígbà tó jẹ́ pé bóyá àfáà onísúnnà tí wọ́n dì má àfáà yìí bígbà tó jẹ́ pé wọ́n ní tájẹ̀tì kan pẹ̀lú wọn tẹ́lẹ̀ pé aláfẹ́ bí owó àwọn míì tún lọ lè screenshot fọ́tò wọn ó rí pé wọ́n á sákú bí ẹsẹ̀ wọn pé ẹ̀rí pé ìsbá ẹ̀wò ṣòkòtò rẹ̀ kọjá kókósẹ̀ ẹ̀yìn náà ṣòkòtò yẹn láàrin wa àtọ́lọ́ngbà tá a jọ wò ṣòkòtò tí ò kọjá kókósẹ̀ ẹja nípayà ọlọ́run àná ọlọ́run ní fi wálẹ̀ ikọ̀ méjì ló ní bídíà ńlẹ̀ Yorùbá o àwọn èèyàn kan bẹ wọ́n gbé bídíà dání tó ti gbogbo tó bá gbà làwọn fún gbogbo ẹni tí ó bá dí àwọn lọ́wọ́ wọ́n retí wípé gbogbo ẹni tí bá ń pèpè súnà àwọn fẹ́ gbọ́ wọn mọ́ ẹ bá wọn gbé wàhálà bá ẹ bá wọn kó dààmú bá bẹ́ẹ̀ sì làwọn míì àwọn ò ní ìpalẹ̀mọ́ aburú dé level eléyìí àná ọlọ́run ní fàwọn àtìyìn lẹ̀ ọlọ́run mọ́sá àtúmọ̀ tẹ̀síwájú subhanaka allahumma bihamdika ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.